Africa Content TV. Lẹ́kìn ká fi wọ́n máa pẹ́ mi nǹkan, ọ̀nà ìdìbò pọ̀ síra wọn. Ọpọlọ tó wà ní ibẹ̀ àjùra wọn lọ. Ẹ jẹ́ ká ṣèbà fẹ́ni tó yà ṣèbà fún. Tó o bá lè ṣèbà mi mọ́ yé kọrin mi mọ́ yé kọrin mi mọ́ kọrin tiẹ̀ náà. Ó padà náà kó o ṣèbà mi ṣùgbọ́n mi ò fẹ́ kó kọrin mi mọ́. Ẹ má fi yẹn kó bá ń dirí àlùmọ́. Ẹ ti fi kó bá wọn ra iwájú. Wọ́n kọrin mi mọ́. Ló jẹ́ nkọrin pé ẹ̀rìn pa mí fún sígìdì tó ń bómi lérí. Tó lóun bẹ̀rẹ̀ lókun alágbálúgbò mi. Kó lówó òun kó lóun sọ sínú omi ńlá. Sẹ́rí pé fúnra rẹ̀ ló fẹ́ tẹ́. Ìrọ́gí láàrò ra ìwọ̀ bẹ̀ kó wálé. Bí labalábá dìbò lẹ́kùn wá sọ ẹ̀ràn fàyà. Bàbẹ̀ má gbà bí ẹni má gbà bí màá ti jẹ wọ. Ojúdùnú ló kó má rọ̀ lu wáyà o. Bábú wáyà orin wa ó fàyàn o. Ẹ ti ń pọ̀ tó ẹ lọ pọ̀ sí wa. Ẹ ti ìju méje lọ ẹ tó bí 15. Ẹ fi fèsì nílé àlùmánì kan apátù yín ní wẹ́lẹ́wẹ́lẹ́. Ẹ yọ kọ̀ọ̀kan ẹni dúró. Ọ̀pọ̀lọpọ̀ ló máa tún kọrin. Ó máa pẹ́ èmi lára bí àgbà ó wà lára bí àgbà làgbò lórí òfin máa nà kan bí iná lẹ̀ o. Sàpọ̀nì èèyàn ni akọrìndẹ́kùn lẹ́rú. Ọba lọ́la aládìgbọ́ta àgbọ̀ ọmọ púpọ̀ lójú aráyé. Ìbínú òkun olúwẹ̀ ló lè sọ. Ìtàn sálẹ̀ yìí máa o àròbá ń bẹ níbi ibi. Àmọ́ igi súnmọ́ kí ọ̀bọ wọn yọ o. Ẹ sọ fún tíri bá kọrin ìkan àbẹ̀ o. Akíkanjú orin nìkan ní àkúrò. Aláyàbí àgbà ló lè mọ́rin wá. Atúntìrẹ́lẹ̀ ní aláǹdìrí. Ẹ̀yin tèmi kò sí gbajúmọ̀. Nínú ẹlẹ́dàá òfin àgàn.
mọ̀sùlùmí.